Oluyemisi o, Oluyemisi o, Deborah Asande ní ń pè kówé nídùú Asande sọ̀rí pé mo wà lọ́dọ̀ rẹ̀ bá mi pè é bóyá jáde o Asande o ọmọ Adétúnjí gbóhùn mi ń pè ọmọ rẹ̀ ní dáhùn Oluyemisi o, Oluyemisi Asande ti sípò padà kó bá wa gbélé ayé mọ́ ikú dọ́rọ̀ ikú ṣèkà ikú wálé mẹ́rin rẹ̀ lọ ọ̀sán gangan làlìmọ́tò wọlé dé wẹ́rẹ́ o aṣọ t'Oluyemisi fọ́ kẹ́tì ká ti Jagunlabi yé lọ́pọ̀lọ́ ọmọ wọn lólùyọ̀lé o ibi ọba wà ilẹ̀ ẹ̀rẹ́ ní ọ̀run dẹ̀dẹ̀ má kàn wọ́n ju gbogbo wa là ń bọ̀ gbogbo wa pátápátá gbogbo kó wá lápadà fìgbà tó mú mi lọ́wọ́ ẹ bọ́ra ẹjẹ́ ṣayé rere ikú pa bírí abírí kó ikú pa bírí abírí rọrùn ikú pa kòkò omi kòkó dànù ó dàbí lójú ikú pọ̀dẹ láì náà ní àpò ikú pa àwọn àgbẹ̀ láì náà ní àtọjà lébè ikú ọ̀hún ló pọ̀ Oluyemisi láì náà ní ọmọ rẹ̀ Oluyemisi ọmọ wọn lápẹ̀kẹ́ o ọmọ bíbí inú oyè Kúnlé Ọládòye ìyá Adétúnjí ọmọ Ọlámilékan wẹ̀yìn rẹ̀ wò gbogbo wa là ń ṣe lédè lẹ́yìn Abiyamo nínú rẹ̀ Yẹmisí ló kú o iṣẹ́ rẹ̀ ò kú o iṣẹ́ rere tó ṣe àwọn jèrè rẹ̀ Yẹmisí ló kú o iṣẹ́ rẹ̀ ò kú o iṣẹ́ rere tó ṣe àwọn jèrè rẹ̀ Oluyemisi Asande o lónìí wọ́n mọ̀ pé ó ní gbèjègbèjọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòròsùn ó máa fi tó ṣe wí Ìbàdàn báyọ̀ ọmọjà lẹ́kọ́rọ́ wájú ní ẹrù ń jọ sí ìlú Àjàyó gídó lónìí kọ̀ǹga jípọn òfomi òṣùrù wẹ́dà ṣe bíbẹ̀ ní ṣẹlẹ̀ bàbá rẹ̀ mọ́mọ́ Lámìdé o Abiyamo rẹ̀ ní òkè lọ́wọ́lọ́wọ́ àwọn arólú owó àwọn abẹ́gùn sí mọ́ndé ọkọ̀ tonítàná tí kálukú jọ ìyá rẹ̀ lójú lẹ́mọ́ ọlọ́gbọ́jọ́ Asande o mo fohùn yọ ní àpadà ọmọ ọlọ́gbọ́jọ́ lónìí wọn máa bẹ́gùn sí mọ́ndé ọkọ̀ òtẹ́ gbòǹgbò ọ̀nà sómi sùúrù wọ́jà lọ́gbọ́n ọ̀kẹ́ ọmọ oníkéré òjò lárọ́ mi wẹ̀ nílé àrólú Asande dákun gbọ́rùn sọ̀rùn rẹ̀ Ìbàdàn ń bẹ̀rù ẹrú rẹ̀ náà ń bẹ̀rù Asande ìran bàbá yìí bá ní sọ̀rọ̀ àìmúnirogun Ìbàdàn ní pátá sílẹ̀ kógun ó tó dé Oluyemisi Asande aya Ọlárẹ̀ iwájú Oyabambi ọjọ́ ńlá àwọn ọjọ́ ọmọ nígbà
gbàgbé lọ́jọ́ tí kú wálé mẹ́ni re lọ. Máa sùn kó sì mọ́ sí mi, ìbẹ̀rù ò sí mọ́, ìfòyà ò sí mọ́ o. Ó dá mi ní ojú títa ríro ò sí mọ́. Mọ́ ń sinmi lọ́kàn àyà olùgbàlà rẹ̀. Àyà ṣẹ́ owó àyà èrè ọ̀sùn, ẹ̀yìn lẹ́tà òtòkìtì òfin wá sọ̀rọ̀. Àyà ṣẹ́gun mo mú gbẹ̀sìn, ilé ọ̀nlọ́rẹ̀ iwájú ọkọ rẹ̀ ní kí n. Ilé ọ̀jẹ̀ ń bẹ nìkan wo pópó, ilé ọ̀yà gbàdé ń bẹ ní kéré ní ẹnu odi. Òpó tí mo dọ́jọ́ sọ́jọ́, mo fọ̀dọ̀jọ́ mi ṣe gbalẹ̀. Ọ̀gọ̀rọ̀ òtọ́ nílé ọtí ọ̀tọ́ nílé ń mọ́lẹ̀ mú, ọ̀gọ̀rọ̀ òtọ́ nílé ń mọ́lẹ̀ rà. Ọmọ tí ń sáyẹ̀mí láyà ayọ̀, àyà ọtí gbélé àrùn di kíkan. Oluyemisi Asande, gbogbo wa là ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Àwọn ọmọ ń ṣe ìdárò lẹ́yìn girama wọn tí kú mú lọ kí wọn ó tó dé. Olúwa tó ní lọ́ba àjíká ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Precious àti Samuel wọ́n ṣe lédè lẹ́yìn rẹ̀. Olúwa tó mi sí Àjàní ọ̀gọ̀ ń ṣe ìdárò lẹ́yìn rẹ̀. Ìrẹ́ à ń ṣe lédè lẹ́yìn rẹ̀. Ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ gbogbo wa la ṣe lédè lẹ́yìn Abiyamo nínú rẹ̀ tó lọ. Olùṣayọ̀ Afọlárìn, Bánkẹ́ Bọ́lá Dálẹ̀, Pastor Stephen Adéwálé Ganiu, Làtífàtù Ọmọwùmí Jọ́nù, gbogbo wa pátápátá la ṣe lédè lẹ́yìn akọni abo tó lọ. Asande o, mo sùn kọ́ sí mo sinmi títí dọjọ́ àjíǹde. Ilé tó kọ́ lọ́hùn oníjówó. Asande ọjà tó dá onítú, ọ̀dẹ̀dẹ̀rẹ̀ oníbàjẹ́, ọmọ onílé pàṣàrè rẹ̀ lágbára Ọlọ́run ọba. Asande mi sùn re. Oluyemisi mi sùn re o. Deborah sùn re. Àwọn ọmọ àti àwọn ọmọ ọmọ, àwọn ẹ̀gbọ́n àti àbúrò, àwọn náà ní kí n ṣe léyìí. Ọlọ́run Elédùmarè ó dẹ̀ lè fẹ́yàn re.